láti fi tó yín létí wípé the first buyer fún ilẹ̀ yẹn tó ra ilẹ̀ yẹn nítorí ikú wà lọ́wọ́ ẹ̀ òun ni Títílayọ̀ ẹ̀gbọ́n Wùmí ló ra lẹ̀. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé ẹ kúlé. Mo fẹ́ kí gbogbo wa ká fi ara balẹ̀ ká gbọ́ àlàyé mi yìí. Àṣírí míì tún ti tú jáde nípa ikú Mohbad. Ṣùgbọ́n màá wá fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí màá fi béèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ ó lè rí bẹ́ẹ̀? Àkọlé ètò mi nìyẹn, ǹjẹ́ ó lè rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká gbọ́ voice note láti bẹ̀rẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ kan ló ran ìran lórí ọ̀rọ̀ ilẹ̀ pé gbogbo dọ́kúmẹ̀ntì ilẹ̀ ó wà lọ́dọ̀ ìyá Wùmí? Ṣé ẹ rántí lórí ọ̀rọ̀ ilẹ̀ pé dọ́kúmẹ̀ntì ilẹ̀ ó wà lọ́dọ̀ Wùmí tí bàbá wa sọ pé Mohbad sọ fún bàbá ẹ̀? Ṣé ẹ gẹ̀ẹ́tì mi? Ṣé rí ilẹ̀ yẹn nínú tábìlì kan tá a gbọ́ngbà kan tí bàbá Mohbad náà ló sọ wípé ó ra ilẹ̀ kan wípé òun wá pe ọmọ ilẹ̀ tó ràdà ó lọ́wọ́ àwọn wá ń yí òun bá wọn dọ́kúmẹ̀ntì tàbí wọn lọ pè yá ìyàwó. Mo láyọ̀ láti fi tó yín létí wípé the first buyer fún ilẹ̀ yẹn tó ra ilẹ̀ yẹn nítorí ikú wà lọ́wọ́ ẹ̀ òun ni Títílayọ̀ ẹ̀gbọ́n Wùmí ló ra lẹ̀. Ẹ̀gbọ́n Wùmí lẹni tó kọ́kọ́ ra ilẹ̀ yẹn. Òun ló wá tún ilẹ̀ yẹn tà fún Mohbad nígbà tó gbọ́ pé ikú wà lórí ilẹ̀ yẹn. Ẹ̀gbọ́n Wùmí ló kọ́kọ́ ra ilẹ̀ yẹn ìyẹn Títí. Ìdí nìyẹn jẹ́ pé Títí ń sáré jáde síta ó ń sáré gbáwájú ó ń sáré spíkì fún Wùmí àbúrò ẹ̀. Títí ló kọ́kọ́ sanwó olè ó ti sanwó olè tán nígbà tí wọ́n ti wá gbọ́ pé ilẹ̀ yẹn o báyìí wà lórí ilẹ̀ yẹn o ilẹ̀ yẹn ò dá o wọ́n wá ta ilẹ̀ yẹn wọ́n wá pọ̀wọ́pọ̀ ìyá Wùmí náà mọ̀ pé ilẹ̀ yẹn ò dá Wùmí fúnra rẹ̀ mọ̀ pé ilẹ̀ yẹn ò dá wọ́n wá pọ̀wọ́pọ̀ wọ́n wá ta ilẹ̀ yẹn fún Mohbad wọ́n ní kó wá ra ilẹ̀ Mohbad wọ́n béèrè lọ́wọ́ pé kí ló tí wọ́n fẹ́ ta ilẹ̀ yẹn ẹ̀gbọ́n Títí ẹ̀gbọ́n Wùmí wá sọ pé ilẹ̀ yẹn ti wọnú jù lòún ṣe fẹ́ ta sọ wípé wọ́n ti gbọ́ wípé nǹkan báyìí wà lórí ilẹ̀ yẹn wọ́n wá tà fún. Ìdí nìyẹn tó fi kọ́kọ́ sọ pé ẹni tó máa ṣèwé ẹni tó máa ṣe dọ́kúmẹ́ǹtì ẹ̀ ó wà ní òyìnbó ó wà níbì kan ìdí tí ìwé ṣe wà lọ́wọ́ àwọn fámílì ìyàwó pé ìgbà tó bá wálé ló máa ṣèwé yẹn ẹ̀dẹ̀ ti gbọ́ wípé báyìí ló wà lórí ilẹ̀ yẹn ẹ̀dẹ̀ tà á fún ṣé ilẹ̀ yẹn kò ṣe tàfàrà ta èmi expect wípé bí irú nǹkan báyẹn bá rí èyí ó fà ìjà dá ilẹ̀ yẹn padà fáwọn onílẹ̀ pé a ò fẹ́ ilẹ̀ yìí mọ́ a ò fẹ́ ilẹ̀ yìí mọ́ nǹkan tá a expect nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn kò yẹ kó ta ilẹ̀ yìí fún bóyá ẹni tá a mọ̀ rí àbẹ́ ẹni tá a mọ̀ rí ta ló yàn gbàdúrà pé kókó. Ìdí nìyẹn tó jẹ́ pé mẹ́sẹ̀jì ọ̀rọ̀ kú yẹn náà tún jáde sí Mohbad kí lẹ wá ń fún wa ní gbódídé ṣọ́ fún kí lẹ ń dà wá láàmú sí nǹkan tó yẹ kẹ́ ẹ ti dẹ́kun kẹ́ ẹ ti dáàbò ẹ̀ kí bí ó mọ̀ bá ṣẹlẹ̀ sẹ́nì kankan ẹjọ́ èló ní ilẹ̀ yẹn ṣé ẹ dẹ̀ mọ̀ wípé àwọn ilẹ̀ kan wà tó jẹ́ wípé tí èèyàn bá ra ilẹ̀ yẹn ó ti ra ní tí ò yẹ kó rà ó ti gbégi léra àwọn ilẹ̀ kan wà tó jẹ́ wípé àwọn buyers tó bá wà tó bá ń ra ilẹ̀ yẹn tó máa ti ń ṣe foundation báyìí ẹlòmíà máa já block ẹlòmíà ra ilẹ̀ yẹn kò tí ì já block báyìí ó máa kú wọ́n máa kà lórí méje kó tó di pé ó lọ ẹnì keje ló máa rí yanjú àwọn ilẹ̀ kan náà wà bẹ́ẹ̀ wọ́n ní arábìnrin Wùmí wọ́n ní lọ́ọ̀yà tó gbà ní pé kó má sọ̀rọ̀ pé kó má bẹ anybody sọ̀rọ̀. Voice tẹ́ ń gbọ́ yìí ìkan nínú àwọn ìyá wa táwọn náà ń gbé ilé ọ̀rọ̀ yìí kiri ni wọ́n sọ lórí ètò wọn ara àwọn tó ń gbé táwọn náà ń gbé di ọ̀rọ̀ yìí ni pé ìyà gbọ́dọ̀ jẹ ọmọ yìí gbé ọmọ yóò gbọ́dọ̀ kú gbé àwọn làṣírí yẹn tú sí lọ́wọ́ ilé òde kìí ṣe pé bí àwọn èèyàn wà àtàmọ́ ṣe ń gbọ́ mi now ilé ayé máa ga o àkọ́kọ́ ẹ̀yin ìyá ìyàwó tẹ́ máa ń kọ ẹ̀yìn ọkọ ọmọ yín sí ìyá ẹ̀ tàbí bàbá ẹ̀ kí lẹ fẹ́ rí gbà ń bẹ́ẹ̀ kí ni kọ́mọ gan láwùjọ wa o tó ṣe pé nígbà tí ọkùnrin bá lọ yan ìyàwó ní ìdílé kan ìyá tó jìyà lé lórí níyà ìyàwó á wá ní òun lọ́ọ̀bì kan wọ́n ní ìyá yẹn ló ń ṣe ìyá yẹn ni ò jẹ́ kí ọmọ àwọn finú ṣoyún lẹ́ẹ̀dẹ́ níyà yẹn ni ò jẹ́ kó ní àkójọ ìyá tó ṣe pé òun ti ń tọ́jú ọmọ yẹn bọ̀ kọ́ ọmọ tiẹ̀ tó fẹ́ ẹ wá fọmọ ọlọ́mọ sábẹ́ ẹ jẹ́ kó rí tàwọn òbí ẹ̀rù mọ́ gbogbo ìtọ́jú tó yẹ kó máa fáwọn òbí ẹ̀ ń dá nìkan gbà pípẹ́ jẹ́ ìyá ìyàwó. ìkejì onọ̀rọ̀ onílẹ̀-èdè náà wọ́n ní lọ́ọ̀yà
Wùmí ní kó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ Wùmí yìí náà ló ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta òun àti gist lover gbogbo àwọn nǹkan tá a wá ń gbọ́ yìí ẹnìkan ṣoṣo tó lè tàn mọ́lẹ̀ sí ọ ní Wùmí ẹnìkan ṣoṣo pàápàá lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí ẹ bá wa pé Wùmí ṣé lóòótọ́ ni ká bá wa pé ẹ̀gbọ́n Wùmí ṣé lóòótọ́ ni kí bàbá Mohbad kó bá wa pè wọ́n pé ṣé lóòótọ́ lẹ gbọ́ wípé ikú wà lórí ilẹ̀ yẹn ilẹ̀ tẹ̀yìn gbọ́ pé nǹkan ìjàmbá wà lórí ẹ̀ ẹ̀dẹ̀ ta fọmọ lọ́mọ tí ò kìí ṣe wòlíì tí ò kìí ṣàfáà tí ò kìí ṣe babaláwo because gbogbo wa báyìí ń sìn àmójú tá a fẹ́ da ọ̀run lásì lórí ọ̀rọ̀ yìí ìgbà kan la pariwo Samilari títí a pariwo Naira Marley títí a tún ti pariwo Prime Boy ń sìn ti ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ló tún gbòde yìí kí Wùmí náà sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tó ṣókùnkùn sí wa yìí òun ló lè tàn mọ́lẹ̀ sí o mi jẹ́ tẹ̀yìn òun ló lè tàn mọ́lẹ̀ sí èdè tó jẹ́ pé ní voice note ká jáde ọ̀la fídíò mi á jáde ọ̀túnla number one Wùmí nìkan ló ní access sí fóònù Mohbad dàgbà wọn ní ọjọ́ share cloud kan náà ni so most of our video evidences tó ń jáde or voice note tó ń jáde ta ló ń share jáde ta ló ń fún gist lover so lọ́yẹ̀ tó wá ní kó má sọ̀rọ̀ kí ni reason tó fi ní kó má sọ̀rọ̀ kó tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan tó ṣókùnkùn sí wa because a fẹ́ máa fáwọn olólùfẹ́ wa ní èrè jẹ mi ẹ̀ láìkí ká wí eléèlé ní kó dọ̀là ká tó ń wí nǹkan mi irú nǹkan tí ìyá yìí sọ yìí pé ọ̀rọ̀ ilẹ̀ ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ yìí kó lè pé a máa fà á Wùmí ní láti jẹ́ ká mọ̀ sóòótọ́ ní àbírọ́ torí ó dà pé ó mọ̀ sí ọ̀rọ̀ ilẹ̀ yẹn the message tí wọ́n ní wọ́n gbọ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn pé ìyẹn tí ẹ̀gbọ́n Wùmí gbọ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn tẹ́lẹ̀ Wùmí náà máa mọ̀ sí náà ẹ má jẹ́ tí ì sọ̀rọ̀ lọ títí ṣùgbọ́n ìbéèrè wọn ìbéèrè lọ́wọ́ yẹn lólùfẹ́ mi ni pé ǹjẹ́ ó lè rí bẹ́ẹ̀ ẹ bá mi share fídíò yìí ẹ dẹ̀ fi ìròyìn hàn lórí comment section ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe sí Adéọmọdé lórí YouTube Adéọmọdé TV ire ó dàbọ̀.